Hello there. Hello, everybody. Good morning, good afternoon, good evening. We welcome all of you to our program today, the Edo Media Ministry. The Edo Media Ministry. The Edo Media Ministry of today is the program of Ibota. Ibota, the Edo Moonlit Folklore Gathering. Edo Moonlit Folklore Gathering. We welcome everyone here. So whether you are Edo or not, you are welcome. And we are free to learn. Today's program is going to be very interesting. It's going to be very interesting. Let us pray to start. Holy God, our Father, we appreciate, oh God, what today means to us. We thank you for giving the day to us. We want to do a program in Edo language. We pray that you will bless the program and help us to understand the meaning of it so that we use it in our lives to be blessings unto us and to those around us. In the name of Jesus Christ, the Son of God. Amen. 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 We welcome all of you who are here now, and we hope that other people will come because today's program is very important. All right. We see two people seated in the home over there, and we see our brother here, the Tusa TV. Obota, welcome to our brother Tusa. Today's program is very interesting. Watch out. Watch out. Ukane, Oghe Dene. Ukane, Oghe Dene. Irhioha, Oghe Edo. Ko? Irhioha, Oghe Edo. Irhioha, Irhioha, Oha, Ari Godoi, Oghe Do, Ayawehe, or Irhioha, Arante ya Dene, na. Irhioha, Ogbono, Namure, Ogbono, Aveni Wani, Rowa, Watota, o, Duave Rio Bonima, Kerimana Baku, Wave Rio Bonima, Ekimamana say, Wave Rio Bonima, Oghe Do Yana, you. Irhioha, Omavena do Yarhioha, na ya ka we na we he ma agun kana a tin ta fo na o wa go si pe de ha na ya ta ha fe ko o kiri okade Irhioha Oghe Edo wa bokia o wa ga o oye won na Irhioha Oghe Edo de go oye won na wait my Irhioha Edo na si o Edo no bayi wa bokia oye won na ebo won na ebo be won na nya se tin aye gbe ta do odo yibe Edo yakin so pan ya Edo ata yimi akin ayimi Edo do han ni ata yimi akin ayimi ebo be ya tin aye gbe check time I review yuru I view osuro ka yobo ari rangeku ari gbaleto ari oponyagbe oni ma di ba Edo ya ni Richard Sunday o gida ori ba Edo ya mu da yin asili bi egbe gogi Edo gae mami Edo gae kuhun do soto ivie no odigwe ivie no ubo ivie uhun ivie enya ivie ekun ivie owe ivie do na wata ni obanu wa o uge yan ke no re ke na ya no mo idanu do ke do no andori ki yodo ko ti ondo eya ye leku eya ye mose babukia o Irhioha Oghe Edo da ho boy Irhioha we amena kede bevena kere Irhioha boy Irhioha we amena kere wani Edo de babukia o eno mangi babukia o this are the studio babukia o boy Irhioha bevena kere edi wani ro wa
Watoto ba wari yobori ma wo. Wo Irhioha. Eveni we hawoya. The many akede. Ko wagage. Ode but a definition. Wo Irhioha ge nyao. Kaum. Irhioha. Oye. Emi nedoru. Iyagwe agwalo. Okuone. Ovie. Iya. Nopia. Irhioha. Oye. Emi nedoru. Yagwale. Okuone. Ovie. Nopia. Emi nedoru. Yagwale. Okuone. Ovie. Nopia. Kebe we. Emi nedoru. Yarie. Ovie ya n'okwu nije owodo. Kebe emi nedoru. Yarie ovie ya n'okwu ye owodo. N'okpia nedoru yagwale okwu n'ovie ya n'okpia. Emi nedoru yagwale odo. Iri ovie ya n'okwu n'odo. Oye Irhioha. Boboyo. Edo tele. Edo amorin agbo. Edo tele. Ake we do be na Irhioha he. Be na omoku no do he. Be na egbe yagwale oku ne obian no pia he. Gwanfe kota o. Vedo manedo no ka Africa. Ede Nigeria pa manedo no ka Africa. Ke wo tagbon ya. Ma wa me na ya wi ma he o. Hene. Piri. Agbebo ase diagbon manedo ma en gbe ma. Oghe na sunde. Ma agbebo ase diagbon manedo ma en gbe ma. Oghe na Godwin Grace. In the market, Etosa. You didn't want to total without Ebo are the Agua, Manedo, my Egbima. Etoga son of a Kedumba lie. Manedo, better Salaboya Bagmona, Egbe, Urome, or a Utonoro. Urome, or a Utonoro. If you have had a Bagmona. Ugbagbo, Ogagbo, Ekiado, Munebayo, Ebaro, Adisio, Egbe, Orome, or you get Egbe, Orome, Egbe, or you get Eva Kepa, Ivanadua Mumme, Ivanadua Ninya, Ogenoa. If no ye Benny, a you to the row, or a woman. O Piabo, who, Yan do Megbe. Ado abiele onyo egbe anami egbe no bera ami egbe no biye oge no ba yawe manedo beni mata na ebi manedo wu na ya die okwu na omokua bo egbe onyo Irhioha. Ebi nedo wu na ya ye omokwu bi no egbe na odo onyo Irhioha. Àwọn mọ́pì ẹgbẹ́ àwọn èèyàn mọ́kù ẹgbẹ́. Bàyárí yòókù náà mọ́pì ahẹ́. Bẹ̀rẹ̀ náà dẹ̀ máa náà dùn. Mọ́pì á ní ọ̀yà tó bọ̀ ewu òkú ní ìgbẹ́ yìí. Mọ́pì á ní tó bọ̀ ewu òkú ní ìgbẹ́ yìí o. Rárí iye ọ̀gbù àlòkù náà mọ́ mọ́pì á. Sọpọ̀ mọ́pì á ní sẹ̀tìrì yá òkọ̀ ẹ̀. Uvi aleki na enjoy no joy wo muda bo piani edo bo piani etime ja oke oboku ugbeso na gba ye esuku na gba yoruweli ugbeso na gba ye ze ya samme ugbeso na gba do eki ugbeso na gba koye iku ya se iku ore no ke ebo be ne koko maye be ne uwoye. Abo pese ti ya oko
ebe na bo pa ya o kokwo erie era bi ye no bio mo plan ya be ya o kokwo aga ya o fion re aga ya gba okoto aga ya o han no mo plan seti mi bo ko no yo ni ke be ye leku ye yo bon wa we bio mo pia o ti we mi bo ko be eze audeki ni won ye gedu na wọ́n gẹ̀dùgẹ̀dù de yẹn ka mina sẹ́yẹ iyọ̀ mọ̀nà bí ọmọ ni eré mọ̀nà bí ọmọ pẹ̀lú ni wọ́n ka mina sẹ́yẹ ń dàbò ọmọnà yẹn ka ọ̀gì yẹn bí lọ́n ti yá yẹ. ọ̀bọ̀n ni yẹn ka tú ẹ̀sẹ̀ ó ka tí òbíbọn dóbíbọn ọmọ kò ní ibi àgọ̀gọ̀ ọ̀wé bàbá ni wà á tí yẹn òbíbọn dóbíbọn ọ̀wé yẹyẹ ni wà á tí yẹn òbíbọn dóbíbọn ó ka tí ẹ̀ sígẹ̀gbẹ́ náà yé mi náà òkó àmì ro. Ebi kem na ibe we don tie die o tie no ekpiro no ako no ebe no ohun no ako komoni ndabu aya oko ari agayo bedo agayo hu no mo eso bero na mwera ngboto ede na wa biomoko ede na wa biomoko ẹgbẹ́ náà ẹ̀rọ yé náà wọ́n mọ̀ pé á iye bá ní ẹ̀wà ké wẹ́ ọ̀mọ́kù náà nẹ̀ orí mà wíma nà ẹ̀kọ́ wọn dé náà ni ẹ̀rẹ̀ náà dẹ̀ àyà mú ìran gbótọ̀ àwọn ẹgbẹ́ ni bí ọ̀mọ́kù àyà mú ìran náà yẹn kó kiri àdé àmú gbótọ̀ yókò wa ìgbẹ́dẹ̀ àdókà mi àwúwò wà wẹ́ ọmọkù ònù wà bí ẹ̀ náà. Maazi ya no bi man no pia o e man na do mu ran gboto ya ipo boyo o era money oboku ori kebi yo mo ko dia owa mara ya nu wa igbegberu wa ya ga o aya ga yo be do agayo mo ayo mo agayo bena ya gayo ewe anwe na yo azigo yo aye binera bi ye anwe na leli ya ugbo ya anwe na leli ya agu ya mu he atu ya rere aya atu ya o kan efo wu ya ni ebi ya fe na ya go wa fi ran mu ge baba no ya ero boku ni no ya kokire ne nda gene de edi nwa ya lo bi yo pin ebi no ima ya ve abio ne egbeni ero money bi money ara ja bu gan abio edi hin no di so na abio yo to awon abio de omo ero money bi money ara fe din ado edi ado awon figbon uko o figbon abe mu amungiro money bi money púpọ̀ náà àràgbà yánẹ̀ bẹ́ẹ̀ni ụzọ ye bẹ́ẹ̀ni ọ̀kan ye àìwà fi iná mmasẹ̀ nọ̀rọ̀ owó iná mmasẹ̀ n'ọ̀hún yìí tẹ̀tẹ̀tẹ̀ owó ewu ụzọ nàtẹ̀ ó lẹ́rùrù nọ̀rọ̀ àìfíà àìkà èkéré ọ̀rọ̀ ànábìnrin náà wù yìí ni àbùngíẹ̀ èrè ọmọ níbi yọmọ ni. ẹ̀dín ní kaba ukó fígbọ̀n ukpúpọ̀ wà náà àìmùgíẹ̀ èrè ọmọ níbi yọmọ ni. wọ́n á sẹ́kẹ̀ náà àwọn ìnà gbogbo give ne gwa ye no aka me robo ni we bade ado gwa we osia o gbogbo owe mata hi wa weso o wa mogbe o wa bi ba ya rigbo na ton na o plani e ti ya run eva bagbe o ti ya run pa bagbe ayo do go ka ni we robo ni na gbogbo ere wa no there is money go mu here as le boy aya mi he ni ba mo omoku ni na mo ran gboto ba e aka na dia ma mo ran gboto be ni ta ba tin ya o zovan awon mo na mo segbe ogwa atu ovan onro akon ma unu owo e ma boto ikebe ye tonton e won ye godogodo be dia awa kwe awa le lekian ọmọ piari na bia yowa na hunda ewe ni yewe enwe ọmọ ku ni era yewe ga yo ni yebe so ami na so ye
Obviously, I mean, that's it. Yeah, with the book, would you could have the ass or Jimmy? A monk won't even do it. Oh, do you where Mona Mupiana? Yeah, we do a guy here. Yeah, no moku. I hold a yarn. Oh, me and no planning. A monk won't yeah, if we am where of the ass be or the go about planning the giant. Yeah, but will be your mind. Or there, Ọmọ pẹ̀lú àwọn ẹni ọbẹ̀rẹ̀ ìjọba òkú ni ebe na-akọ yie ẹgẹrẹ dẹ ma ya akọ lako ugbe koke baba ma ya kọ lako ke na ọbụ oke na ma bụ ma ya kọlọ abe mu yẹ ki abe ti ẹgbẹ yọ akodo wọn ama ọmọ òkú ni na ọmọ ìjẹma ni akodo yẹ ebi wọ ẹ akodo yẹ ebi wọ ẹ ọwa atụgbọ ẹwà akọ mmụ yẹ kpo wọ́n ya atụ ya ụta náà wọ́n sọ wá ní ọmọ ẹmú ẹlàdìyàn wẹ́ẹ́ kà àti ọ̀pá ẹ̀wọ̀ fẹ́ kó ọwọ́ àwọn ilé ìlú ẹ̀kẹ́ wẹ́ẹ́ sọ̀rọ̀ ní wà kó wẹ́wà mọ̀ náà yẹn wà bẹ̀rẹ̀ jẹ́ mọ̀ kẹ́ ọmọ kò ní ẹ̀kọ́ aṣọ ọ̀nyẹ́ mọ̀ yóò ẹgbẹ́ ìnà yorùbá mú yàn kí kàkà yà wọ́n gbá bà yà wọ́n gbé kókó ọmọ kò ní ra ọgọ gbogbo fi hàn wíyẹn ra ẹyọ ẹgbẹ́ ni èdè ẹ̀dá mi yẹ mi gbọ́ ẹ̀gbọ́n kọ̀kọ̀ ọ̀hún wa ayẹ gbé ya gàyọ ayẹ kó ya ẹ̀kọ́ àtàyà gàyọ ọ̀rùn agbórun ọ̀wọ̀n ẹ̀gẹ̀ náà ẹ̀dẹ̀ tá gòrùn ọ̀wọ̀n èyí náà rí ọbọ yàgò ẹ̀rí ọbọ yọ ń da òkú ọ̀sọ́mìgbé òkú ọ̀sọ́mìgbé òkú ọ̀sàdọ́gba ọ̀yà gọ̀ọ́ rẹ̀ máa gbọ̀n náà òkú ọ̀yí yòókù yà náà yòókù náà wò lòpẹ́ òkú ó ní mú di àkókò yà ni ọmọ náà òkú ó mú di àké ẹ̀dẹ́ ọmọ náà òkú ó mú di yóò náà ọ̀ọ́mẹ̀ ìjọ̀nà bẹ́ẹ̀ máa gbọ́ ó sábà yẹ ẹ̀ bẹ́ẹ̀ ó sábà yẹ ẹ̀ náà ó kú rà yọ̀ pìà ó sábà yẹ ẹ̀ náà ó hàn ẹ̀ náà ó kú rà gbò pìà ó pìà náà ó hàn ẹ̀ náà ó kú gbé ebi so máa gbà ó òun ẹ̀rẹ́ ebi so máa gbà nínú pìà ni ẹ̀ ò máa gbà mùdà sábà náà yẹ ẹ̀ òmùn rẹ̀ dé ó yẹ ẹ̀ náà hàn ẹ̀ ó kú rà gbò pìà ana mi pìà so òkú ọpẹ sí hàn ọsùpọ eva ògbọn tó òkú eva ló sí ọsùpọ hà bẹẹni ọhàn rẹ ya gbẹ òpè àní ẹyìn náà àgbẹbọ náà ní màríta wẹ dọ́là ní òkú eva ní òkú ayé òkú ọpẹ náà kankan rẹ ó da yìí wa wẹrẹ ìwà wòsàn abú àmọ náà wẹrẹ ìwà wẹrẹ ìwà sọ̀rọ̀ bá yà yẹ èmi àrẹ pìà iná wọn wẹrẹ ìwà sọ̀rọ̀ bá yà yìí mà ní pìà ó hàn rẹ ọwọ́ kò tọ́ gbòpìà òpìà náà rí ẹ mà wẹ́dẹ̀ ìdòwò ẹ̀mọ̀ ìyá bẹ́ẹ̀ báyé mọ́ kẹ́tẹ́ bẹ́ẹ̀ ọ̀ọ́yà ọ̀wẹ́ kò fún yẹn òpìà àgbà lòpọ̀ ọ̀bẹ yẹn bá ọkọ̀ òkun ẹ̀kú òkú máa yẹ fún ẹ̀kú òkú máa yẹ fún àáfíàn àkóze ọwọ́ òkú náà sàrúgbà má mi yẹn náà àáfíàn òpìà ẹ̀kóze ọ̀rẹ́ sọ̀sì màtánà ọ̀ bẹ́ẹ̀ ló sàyàwó àtànà ọwọ́ sàrà màrà gbọ̀n kaná wọ́n lóńdọ ni wàníkò wá ìdọ̀lá òyì ẹnu wọn mú ma owó ẹkọ wẹ ọyọ ọwọ ọbọ àgbọn náà wẹrẹ ìbàdàn sàbọ àgbọn náà èmi náà pìà ní ìsọ̀rọ̀bàdì èkó pìà ìsọ̀rọ̀bàdì èkó pìà na ya mokwu na di eno okworokwu na ma okwu ọkpa ẹgbẹ ẹrọ ẹ ọkọ ẹjọwànù okwu ọkpa okwu ọkpa egbe ẹrọ ẹnu sábọ ya yòókù ya náà rí edokwu no ya àgọgọ okwu no ya àgọgọ okwu egbe okwu ọkpa ẹrọ ẹ àwọn náà gbọdọ náà tẹwọntà ọwọ sàmàtà náà o ẹọrẹ ẹnìkiri ẹọrẹ bo ẹgbẹrẹ ìdòmú egbe náà àgbàlọ hàrìẹ náà okwu ọnyọ ẹyọ hàrìẹ bọ́ẹ̀ ọ̀há orí àlèkè náyà ní ọ̀dọ̀ ẹ̀yọ̀rùpẹ̀ ànẹ́ ọ̀há ọwọ́ àrí ọ̀há rẹ̀ orí àlèkè ní ayé ànọ́dọ̀ ní ọ̀há bàárí ẹ̀ẹ́dìé ọwọ́ àrí ọ̀há ríye bàárí ẹ̀ẹ́dìé owó ọ̀dọ̀ náyà ẹ̀nà náyà òkú ó ní na àrí ẹ̀ẹ́dìé o. Ari okworie
Irhioha, my idea is Sukuna. It's also the idea. Actually, the idea. Oh, what do Naya na? I want you, I want folk whom one would you water. Yo, Tayana, I see a bump. Na tell you, Ayana, Nakaka, the Ko? Adio go no do, adio ko. Deva no me obo vemena. Eva no bo vemena. Oye, ageu. Era be iye. Oge monakana. Monakana moku anakana no adio ko. Omoku nakana na ya no do. Era be yo boy va. Eni omo bo nakana. Dege on the wo. Pokeba. Omokwa kebe omokwo na kana iwanu wasebo na emi na kana Irhioha oyo mokwa era omobiye atonine omokwa ni to boy no de ku na adiokwu na eyan diokwu egbanedo ta adiokwu no mokwa omokwa ni to boy kebe omokwo ni to boy na ya no do eni beriba na wu ya ma pa ma ba o ya wa mo pa me ba bo mo ku ya mo na kana egbe no bera kebe o bo viva egbe no bera kebe egbe no bo viva ya o se be no Irhioha di ogedo wo de egbe no bera bedo o yo mo no wa egbe no bi ye we no read Bible again de eri o do the Bible e manedo ye beta egbe no bera o yo mo no wa o bi ye o yo mo na o ko yo mo no wa era mo o yo mo no wa ho ni wa ya wo bi he egbe no bera ke egbe no bi ye ibiagwa be o ba viva ibiagwa o ba viva ya ni ka ikpia kebe nihori ubo before egbe eva eni be me ni ayebo o so na amu iwo ye okonu hu abe mi mo ibi egwa ni a dere ubo eva ikwabo oge ubo eva ikwabo ami ete oge nokwa ami ete oge doku said na Irhioha ihe ni no ado so ha ya so wodo ọgbụgbọ viva ikwe bụ oge ụgbọ viva ịsata oge bụ na-ebuche young people ịsata oge bụ ihe a na-atinye amatinye ahụ ya rịba eze na adị okwu dị ihe akụda ụgbọ hụ na ihe gbina ihe avere awa adịghị ya abịghị abụ ten aki o re aki o zokwu ibi ebo no e ka na Irhioha ni bebo ibi ebo wa gba oge no e ma no mo bobo ya ka na e wa ni magba yesuku awe ni odo take bi na ri o ya tin su pe ni ya tin su po ni su pe ni o ka bi se wo e ma no ka bi se wo e ataba wa ga yo mo fu Devi na lo ba ta mi yan Irhioha na evi na lo iwe baby Irhioha evi na lo iwe evi ve Irhioha Devi na lo awa to sikoko awuni a de pure water there ile ma no awa sikoko awuni ni am de mo television yo na ile ma no agwa me na lo wa se ede oge Irhioha na kana o Ebi na lo wa ge ya o do pa ka o bu ya fe ko mu he do su to age o ebe o ka o ebe ya na run we do ipe be no bun ipe be no bun
ewu pa wa vi hero that Oghe pebe no bu anyo odukun won odina bo aya bo anyo mu anyo rodore won anyo no fafo anyo no fa won odukun obo so ro bo akede oni o ma se ni ya lewe yeko wa odo anya ebo anya ebo abo no fo no no wa ye gan ba menze ne lukuluku igo buebu igo na ilo be meku ya tinka ori pede ha igo asegbigo awa kai seventy amu igo yoku hu amu igo mate igera kibi ebi ye oni mate ebi biemo ebi biomo amu ne ra amu ni ye wa be igo no hu eti ani pe wetin ani ko o be igo yen to boy no o ha na adi o be igo dantie ne enyi igo gira be ye ira iye nina moko to boy kebeti ani ko ibiegwa nya ya no me asebe na am di godi abo sede aseba o amai se ba na uko fiubum aka taban uko fiubum na mo ye da mo lera be ye no pupo na ya we na de be na de uko fiubum no wa we areba awa e more okeke iri na do ami izagodo uko fiubum ya mi edede izagodo fiubum emi owo no bu ami ewuzo ami ewo kan emi owo no bu ayo so pe mi owo ayo fi to water ka fridge wa to be fridge so me mi gila do na ya jo ha ri eni edegbegbe ya le ma owuzo wa ni aro ha ri ya ri ebi we ya ri ebi okun wa le de oyan wa chu kankan ona le ba owuzo ni ma gba owe ha ri ona ma ta ye wa no so gba wa mu owuzo ni yo owuzo ho ya ko obo de pe are na de ye na tawo okay ke di pe ai ko gere ari odo ogo no ko wa no da fian o de ni ala na ta ya ko ne bi ewu owuzo ke bo kan okuseke mamia okuseke ayo ni ka we edekede na ri yawe bi awa dun ma awa to zigogo to won na de ni won na de ni iya ayo wuzo la yo kan le aye be ba de tota yo okeke ire na do aru eboga ni awa bu na wa kun no ya de ya na ga yima no bi no iba ni ze no fo aye iba ni ba react to boy ji ya se koko wa wi ve o ga wi ve be ma ga to won ga to iba ni na no ri ma okusake okike ire na do alize bai o be ma o ya bun iba okusake ma na pe ke okusa na pe adu Oghe na ya fe o me de na pe ma o me de na okuse ye na kana ipedopa ya we ya ipedopa inu Oghe ado be emi na kana ya fe ke omuhe do soto inu Oghe you know Irhioha awa o ya opa me han we edopa ya o ya bedo na pedopa wa we ya me yi won bowo igbi awon bowo ye pedopa ya ri oku bedo oku soro na gayi opi yiyan akedori soro na gayi opi gbe akedori ebi o mere bible
Et je connais à Rio bien là-bas. Les chèques qui tu vois, il y a, il y a. Et puis, ouais, et puis, il y a gaïda de. Il m'a dit de yo. Oghe ha ado ate ka we afi okwo ni na. No ka ro. E de na ya na ya yo mondo do. E de na yo mondo do. Ati afion re, ati gayo, ati awe sopon me de na ri yo na wa yo mondo do. E de yo de ai chegbedo bera, chegbedo biye. Na ye tota. Ado yo mondo do. Israel wo ya, e na wo ye ko wa e o. O de o ka wo. No pogeba. E de na ri ohage odoe. Edenadi ohagi odoe awa we bu ede yo abu ede we ha abe bu awa we megbe ko no na do yo ohagi odoe we ibe ho egbe ibe ho abe sasana ka na ka ban abi kwebo ando ri ohagi odoe oni ewe ogeru pogeva geru pogeva edena mu pon edena mu e pon amupon ayo hari na ado ki pe di we na èyí pẹ́ di ìwé náà nà lè máa ń tàṣí wáyé gèmé rẹ̀ àwọn bàbá nke ọrí pẹ́ di ìwé náà dò mú pọ̀ iye náà bí òkú ó ní bí ọmọ òkú ó ní bí ọ̀há ní ọ̀há di òwa ọ̀rẹ́ ọ̀dọ́ nínú ayé ọmọ nínà ọ̀dọ̀ mú pọ̀ lèyìn àti ọ̀hún pọ́n ukpọ̀ náà wáyẹ̀ ukpọ̀ ne ọdọ kebe ọha na ebi ya kpedi hiyo na wa ati ọgbọn rie ugbo na ya na wa yu kpo ai hoye ai mweke iye no bi ọmọ ni runda wo ibadan ya na de ta ba money wo wa adiga ma ba e wo wa aba money wo wa ama ba e wo wa mo ko dia ka o báyìí yọ́nìkà èmi náà yọ́nìkà ẹ̀wẹ́ òpó ní náà wáyé òpó ní akẹ́nà ẹ̀ dẹ́rẹ́ ọmọkùnrin ní dọ́ka ọ̀pẹ̀ àwẹ̀hẹ̀ nẹ̀ ní kí adé wọ̀dọ̀ àdé ọmọ ayé ká ọ̀pẹ̀ àwẹ̀hẹ̀ yéyé kí adé wọ̀dọ̀ báyà ẹ̀ níwọ̀n ẹ̀ dẹ́rẹ́ yẹn òpó ní náà fún àdán òpó náà fún àwàdán òpó náà fún àdán àmì ìságìn ẹ̀bọ̀ oni ewe okwo ni mai ka mprawe hie ai mi obon ko ni ai pobone le ba inge sagi ebo are pe no kewu du mi ga wa du de ona yo ọ̀dọ̀ ẹ̀yẹ owó kan. Wọ́n náà ní ayé ọ̀pọ̀ ní àyàwó níjọba ìdòmú pọ̀ ọ̀bẹ bí ẹ̀wọ̀n lè gbé o ọ̀bẹ ikú òrùn ọ̀bẹ gún ikú gbé kéṣùgé ọ̀bẹ lè gbé akán. Ẹgbẹ́ náà ọ̀bọ̀n ní gèyìn àmì tó ta bẹ́ẹ̀. Ẹgbẹ́ náà tó mú pọ̀ náà lè kó di ilé àmì tó ta bẹ́ẹ̀. Ukmoni awado fan awado ran awado na gbe awado re adu ran na gbe awado re bono fu ano dege agole bible wa awa dege bo e me na ho ese he ta dege bi ni bo amani bo o bi sagen aho e no to pon dege jama de be bible wa ave dege agbon ya anyone that ya every na ya tie let them me we to wa ko ni mai pa be he ai po bon o pe no dori oku ori omu ko ni o de igbupon upo na mai lo yeye 6 years upo o do mu ele yo ni o do mu la dia o gbupon ni ogbon ni o mu ni yo o money your money or money your money of go we obi yen we o senu yakoko mo na koko esegbe o man sankan o man lawe o bo ye go ko di gogo
I see one so I be yo. I want to do have vivaire. Ya nyore vivaire. Adore ukuseke. Aboya ga gogo. Onyo de na iye mukpon. Ada gbeta o. I ye na egbori e yo keka. I taso de na. Igba ha di no. De na rio yo mono ma. Yo omuko no ma. De na rio ha rie. Ke de na yo ha do amukpon. Ono ugie ha na to owe oko. Ri ma ta se na o. Uzala no de ma do ta we na aye o mono ahe. Ma do ta. Then uzala we le do ta we na ahe o ha ri he. Igba ha ni to agba. So wo ya bi dai ho. Wa se wa na re na o. Ni wa ni ro wa se wa no re wa so re wa be wa o. Then ma ta se ro ni ma gba ro wa ye mere. Oh, you know, the man, ya fo. Abe we ni me awe ga yoku ni me o. Sare ba na ge ya man ni ma o se. E tunsa abokian o. Richard Osunde ko yo o. Na magil o omoko ko yo o. Godwin Grace ko yo abokian o. Richard Osunde we won ta wa no are. You don't know. Cynthia Saro iyomo ko yo abokian. Andra mato kwada ibi ose owe la loke koyo yoke koyo Samuel koyo obugi Samuel isoken ekinande se kato koyo were igbe koyo ayemegbe Richard Osunde wese egbe me Oghe do naki no Oghe do we wa gi Oghe do we o wa ya de yorion emi Oghe do na baga wona emi no ke ma wu na a be ge bowo wa no ye nwanna wa ri okwo yo do time oga sia o aga ro ikubegbe ya aga yo budo nwunya ya wo oga meto oga hia hia pedi we ni ogba ati obo na do ni ma ta se na o we kiuza ande ya kwe ai Jesus wa ya ago salobwa de Wednesday no de wa de na do iwe ibude Oghe do wa we so wa ga neru Oghe do ama o Oghe do wa tonton re le do wa la odo ka fiangbe we no salobwa ni Jesus Christ se Oghe by way no re do Oghe ito ipewe kete eri ga ma o ga ma o yo pe hun to gi oba ilobo efo is oba ato ope is waya dobo itu waya fe o baba do awiye do aweten ya do amiegbe o wa mi wa ago salogbo abede ni akwa o bye bye